lórí èèyàn tó fẹ́ fi boss lady trend nǹkan kékeré ni mo máa sọ ọ̀rọ̀ yẹn ò ní pọ̀ ṣókí ni gbogbo ilẹ̀ ti rí fídíò yẹn. Fear the loyalty of a poor person. Fear the loyalty of a poor man. Sherry, kò ní kéèyàn ṣe nǹkan fún yàn. She understand this? Koto, you have to, there's something about me. Let me just, since we are there now, you have to genuinely like somebody. If you don't genuinely like somebody, kí ló lọ ṣe ń bẹ̀? It's even yourself, go question yourself, are you okay? That is it. Kí ló lọ ṣe ń bẹ̀? Sherry, ìkànnì mi ò ní gbà. Kán bá tèèyàn jẹ́ mi nígbà. Only the day I left all this Misoro skinny, Dorcas was pregnant and there was somebody called in and they were discussing in between themselves like, sure, no, my bimo, money any soro, fracas and she. Kilo ade to jẹ́ pé èèyàn kan máa sọ pé so sure pé wọ́n náà máa bímọ, that kind of thing pé ọ̀rọ̀ burúkú nìyẹn. Ìjọ yẹn mo ti mọ̀ pé I'm never coming back there. Sherry, àwọn kan wà tó jẹ́ pé nǹkan tó máa ń jẹ lẹ́nu náà mọ̀. Tẹ́ bá máa wo kíní ìdàdà ẹ ti máa understand bó ṣe ń lọ. Wọ́n tún ti fowó tán wèrè nìyẹn ò bọ̀. If you want to come for boss lady, tell me about gbé. Please, come correct. Ma, no, they go through corner. Wàá jẹ́ ìyá ẹ. Dárúkọ, jẹ́ kó mọ̀. Ṣé rí irú show tí mo ṣe lánàá tó sọ pé àmẹ́bọ̀ ká má pàdé. Sọ pé boss lady ká má pàdé. Jẹ́ kó mọ èèyàn tó ń bá wí. Jẹ́ kó mọ nǹkan tó ń sọ. Ẹ má máa fọ̀rọ̀ sórí coward ló máa ń fọ̀rọ̀ sábẹ́ àwọn sàn. You are never a lover. You are never a lover. That's just it. You show everybody who you are. You mess yourself up. Oh, money. Àìmọye. Soldier go, soldier come. Barrack shaking it remain the same. You fall yourself. Gbogbo nǹkan tó ti ń sọ ń pa ẹ́. Understand kí ni kan fracas thing pé your true color go come out. Everything where everybody they talk. When that girl, when they act movie now, Ilebe Alabike, when she they talk, say, okay, share gidi. We they think, say, Shemo. Monsing, you don't show yourself now. Oh yeah, all well and good now. Everywhere shaking it, everywhere good. Everywhere Semo, why there? Everywhere Semo. That's good. Wá jẹ́ kó wá kí àwọn étà èèyàn kan wá lo fídíò ẹ̀ láti máa drag ẹ̀. Èèyàn tí ò ṣe nǹkan kan fún ẹ. Tó ti ṣoore fún ẹ rí. Wá jẹ́ kí àwọn étà kan wá fi fídíò ẹ̀. Now they try for this social media. Wọ́n wá lo fídíò ẹ̀. Àmẹ́bọ̀ wá ń lo fídíò ìwọ láti fi troll èèyàn tó ti ṣoore fún ẹ rí. Ẹ wá sọ pé táyé yín bá bàjẹ́. Ẹ máa sọ pé ayé yín bàjẹ́ o kò sí. God, there's karma for everything they don't watch. There's karma. O lè mú jẹ o. Bó ṣe yí ẹ sí nìyẹn. Ṣó mọ̀ pé àtijọ́ tó ti ń pè ẹ́ lálábòsí. Tó ti ń sọ fún ẹ, alábòsí lọmọ yẹn. Mega alábòsí ní kíníkan. Ṣó mọ̀ bó ṣe rìn lórí social media. Ọ̀dọ̀ Lizzy ló máa ti ń bọ̀. Ó tún ti dé another team. From warriors to another team. From another team, ó sì báyìí. Ó tún ti wùwà ẹ ìwà wo èéfín níwà kò sí bó ṣe dọwọ́ bò ìwà ẹ máa wú jáde. Bọ́jẹ́ kì í sọ kíníkan fún ẹ. Gbogbo eré tó mú, gbogbo idán tó ń pa ẹ. You know they shake boss lady. Kí lójú ò tí rí? Kí lójú ò tí rí? Gbogbo idán tó pa lójú ara ẹ báyìí ó ti padán. Ó ti padán. Fear the loyalty of a shaking of a poor person.
of a poor person. Fear the loyalty of a poor man. Moving on. Ẹjọ́ Adabasioni, kí ni Momo ṣe fún ẹ náà? Ṣé kí n ṣe pé ìwọ ló máa pa Momo yọ ẹ? Kí ni Momo ṣe fún ẹ? Let's talk. Kí ló ń ṣẹlẹ̀ now? What did she do you? What did she do you? Gong. Because if I say I should ask you now you they put pepper for Momo kpekus. That kpekus we don't do gbim. Now you they put pepper to fatara. Kí ni Momo ṣe fún ẹ? Gbogbo ala understand pé Momo is depressed. Momo ò rí show ṣe kò tiẹ̀ wá anybody support ẹ mọ́. Torí pé ó ti fi ìbínú ó ti fi lé gbogbo èèyàn. Now she doesn't know who to turn to. That is why she had to come and defend Obanla. Obanla ò pé kó wá defend you. No be this same Momo when the issue of Obanla and Lizzie dey happen. No be Momo dey tell Lizzie say Obanla dey destroy Lizzie's business. Obanla dey sell wetin Lizzie dey sell. Obanla is jealous of Lizzie. Now this Momo too. No, Mama kọjú confusion sí mi o. The thing wey Momo say about Obanla unprovoked just because Lizzie was close to Obanla then and Lizzie has fought with her. She said a lot of mean things. Ṣé kúkú mọ̀ pé Momo máa ń lára gan. She said a lot of crazy things. Ẹ mọ̀ pé Momo máa ń lára dáadáa. To Obanla then, about Obanla to Lizzie then. Wípé ó jealous Lizzie ni, Lizzie ìwọ má dá lóhùn, Lizzie ó fẹ́ bọjà ẹ jẹ́ ni, ó ń bọjà Lizzie jẹ́ ni lẹ́nu Momo yìí. Momo àwọn bandit. Òun ló wá dé sí tó sọ pé òun fẹ́ gbèjà Obanla against Auto Bola. Momo ní drop shipping ẹ pẹ̀lẹ́. Ẹ máa wà okay. Ṣètìrínsì ẹ ti ṣèkà ẹ tó ti fi kà ṣe ra yín. Ní the speaker. Ẹ má wo Momo níran o. Ẹ má wo Momo níran o. Tẹ́ bá lọ drag èèyàn kò tiẹ̀ sẹ́ni wọ̀nyí tó fẹ́ dá yín lóhùn torí wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn fẹ́ fi wọ́n powó ni. So tẹ́ bá drag anybody wọn ò ní fún yín l'attention. That is just it. You are not confused, you are not depressed. Ẹ wá mọ show tẹ́ fẹ́ ṣe. Ẹ wá lọ ń gbèjà Obanla. Ṣé Obanla sọ fún yín pé ṣebí speaker gangan l'Obanla? Ṣé Obanla ò lè gbèjà rẹ̀? Ṣé Obanla ò lè Momo stop ṣe bẹ́ẹ̀? Ṣé Obanla ò lè gbèjà rẹ̀? Àbí ṣé ìrèpẹ́ tún wá connection? Torí àmọ̀ yín tẹ́bí bá ti ń pa yín kì í ṣòro mọ́. Ní ìrèpẹ́ tún wá connection ọ̀dọ̀ Obanla. Ṣé Obanla ò lè gbèjà rẹ̀? Ẹ wo bá Adabasioni bó ṣe ń fi yín pa. Ẹ wo bó ṣe ń fi yín pa pé Momo ó ṣì Momo játijàti Momo wo ṣé wọ́n ránṣẹ́ ni kí ló lọ́ ń ṣe ládùúgbò gbogbo show ẹ̀yin gùn tí ẹ̀ ní tìjú Momo. Ẹ̀ ní tìjú ọjọ́ tó ń pín tìjú ẹ̀ sí nílé ládùúgbò gbogbo show tẹ̀ ṣe sọ́ba ńlá ẹ lè jáde lẹ́yìn kẹ́ máa defend ẹ̀. Ṣẹjọ́ kílẹ̀ Momo tún ti ń wá nǹkan bọ̀ nìyẹn ó tún ti ní nǹkan tó nílò. Ó tún ti nídìí nǹkan kan. Ó tún ti ń wá nǹkan. Obanla dira o. Momo needs something from Obanla. Momo is too shemo. Momo is like an open book. You can easily read her. Ibi tó bá wù yín lẹ lè yí orí ẹ̀ sí. She needs something from Obanla. That is why she's defending Obanla. It's always about her. Bóyá political kini torí mo mọ̀ pé ìyẹn ni ó ṣì ń fail Momo lẹ́nu ọjọ́ mẹ́ta. Mo ṣá mọ̀ pé ó need nǹkan kan lọ́dọ̀ Obanla torí ẹ̀ ló ṣe ń defend Obanla because she never liked Obanla. Because when Momo and Lizzie were fighting, Obanla was with Lizzie then. So she hates her guts more than anything. Momo wo. Ìyá àjàrà bùkà wo. But at the same time, kò sí nǹkan tuntun tí Momo fẹ́ ṣe tó fẹ́ freak anybody. No be Momo. Momo alájẹsẹ́. Momo ibi iná. Momo tí ò lọ́pọlọ. Kì í ṣe bí báyìí náà ti ń yí ọpọlọ Momo bíi steering. Tó ń rò pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ tó ń tọwọ́ bọ̀ tó ní kálukú máa débẹ̀ tó máa tọwọ́ bọ̀.
kó yá lọ ṣe nǹkan báyìí tóun náà máa jáde tó máa lọ ṣe tọ́wọ́ kó yá lọ ṣe nǹkan báyìí tóun náà máa jáde tó máa lọ ṣe. Momo ò ní integrity. Momo is not loyal to anybody. She is desperate lọ́wọ́lọ́wọ́ ń sìn. Ó ní nǹkan kan tó need lọ́wọ́ Obanla torí ẹ̀ ló ṣe ń gbé Obanla mọ́ra. Ó dàbẹ̀ ni pé ó ní nǹkan kan tó ti fi ń ṣe understand. Gbogbo àwọn tó ti ṣe ìkà sí ṣèbàjẹ́ fẹ́ borúkọ wọn jẹ́ yẹn. She thinks she will have her cake and eat it àbí báwo. She will eat her cake and have it. Nǹkan tó máa ń rò pò máa ṣẹlẹ̀ nìyẹn but mo máa sọ fún yín fracas máa ń change ni. Fracas ti change ẹ̀yin lẹ́ẹ̀fẹ́ change pẹ̀lú fracas. She will think she will eat her cake and have it at the same time. But you people don't want to change with fracas. That is just it. Mo dẹ̀ máa ń sọ gbogbo nǹkan téèyàn wá ṣe ó dàbí ọmọ nuisance tó ń pariwo kiri wọ́n bá bí ìyá ẹ̀dá ìwọ dárúkọ èèyàn tó ń bá ọ. No dey pass through corner come correct ṣebí o fẹ́ jà ní ìyá ẹ̀gan máa rí já ìyá ẹ̀gan máa ṣé o mọ̀ pé òun pẹ́ ké ìyá ẹ̀gan máa sá ẹ̀yin wèrè òsínwín gbogbo tó jẹ́ pé àti nǹkan tẹ́ ń jẹ lẹ́mọ̀. Èmi máa ń sọ kinní kan even me when I saw your update táwa tẹ̀ parọ́ I was like kí ló ṣe é tó ń gbọ́n kiri náà ṣé o rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. If you want to check on somebody the person no get inbox if this person na your person go to her inbox check on her call her phone check on her. Èwo ni gbogbo rádaràdà tó dẹ̀ gbé sórí bíi pé ayé ẹ̀ ti bàjẹ́. Where was the person when they bully you, when they throw you, when you needed help? Everybody know exactly wetin they do for this social media. Má fọ̀ jàre. Gbogbo èèyàn ló mọ̀ nǹkan tó ń ṣe lórí social media. Everybody kò sí pé àmì ìmọ̀ọ́mọ̀ irọ́ ni. Before you on your camera, set your camera, sit down, do video. Come on. You know exactly what you want to get. You know exactly who your audience are, and you know exactly what you're going to say. Ìgbà tí ìṣẹ́gun wọn gbé bọ̀ọ̀sẹ̀ lórí pé kò máa sọ̀rọ̀. You know exactly what you are doing. So this is not mi ò dẹ̀ bá lágbájá wí o torí kò ń pẹ́ kéńsì. Mi dẹ̀ mí ní ẹgbẹ́ yẹn èèyàn bẹ́ẹ̀ kó ṣì. Ó kà Momo ẹ wo nǹkan tó sọ ayé Momo dá. Momo wá déèyàn tó ń ṣe dropshipping Momo tó jẹ́ pé gbogbo wa máa dé bẹ́ẹ̀ Momo tí gbogbo èèyàn ń pọ́nlé nísìnyí tó bá bá anybody jà wọ́n máa wọ ni. Ẹ rí bó ṣe ń wọ́ Momo lórí TikTok. Ẹ wo bí ojú abẹ bó ṣe bójú Momo jẹ́. The first time tí ojú abẹ tó fẹ́ try láti wojú màmá tá a dábò 5 ó change direction yẹn ní pápápá pé ta ni. Nísìnyí ìgbà tí Momo ti fi rẹ̀ wọlé. Ìgbà tí Momo ti fi rẹ̀ wọlé nísìnyí kí ló wá ṣẹlẹ̀. So nǹkan tẹ́mi máa ń sọ fún yín nìyẹn pé ṣé ẹ rí social media ẹ ṣáà máa wò wọn ẹ má jẹ́ kán gbé yín mọ́ra. They go whine you but don't panic. Momo tún ti need nǹkan lọ́wọ́ Obanla ló ṣe ló ń gbé mọ́ra. It's not about Auto Bola's video to Obanla. It's about Momo trying to fojú Obanla mọ́ra torí pé number 1 kò sí anybody lọ́dọ̀ ẹ̀ sìn and number 2 kìí tẹ̀ ẹ́ ṣe yẹn ó need nǹkan kan lọ́wọ́ Obanla ni. Tó bá dẹ̀ ti gbà tán ó tún máa bójú Obanla jẹ́. Period. Sherry, the pattern has repeated itself too many times for us not to understand what is going on. Too many times. No be this Momo. Ó ti repeat ara ẹ̀. Kò yọ anything. Momo máa ń ṣe bí Ìṣọlá pé kò yọ everything fún. Kò lè tẹ́ lọ́rùn. Kò lè tẹ́ lọ́rùn. That is just it. Wọ́n bá fi ẹ́ ṣe oníṣẹ́ wọn kàn fi ẹ́ ṣe ohun èlò àlòpàtì ni. Ohun èlò àlòpàtì. Mo yàn án pé ẹ ń ṣe kíní kan ṣe kíní kan. Ibi báyìí náà la máa wà. Kí Obanla fi gbogbo nǹkan kó sọ pé àbí ó ti change kan fún ní ló ṣì níyà ẹ kò sí nǹkan tó lè ṣe fún tó lè tẹ́ lọ́rùn. Bueno, nǹkan tó yẹ kójú yín máa rí náà lójú yín ti rí Momo. Ṣèbẹ́yìn kan burú. Ṣèbẹ́yìn náà máa ń bá tèèyàn jẹ́. Ẹ̀yin àti Ṣọlá pé máa ń pa ọ̀pọ̀ bá tèèyàn jẹ́ ni àti Àmẹ̀bọ̀. Ṣé gbogbo yín burú?
nǹkan tó yẹ kó ta fún yín náà ẹ wo bí Adabasioni ṣe fi yín pa ọmọ tó máa ń respect yín ẹ lọ́jọ́ tó lọ sí beach tó ọmọ yẹn máa ń respect yín bẹ́ẹ̀ wo bẹ́ẹ̀ ṣe fira yín wọ́lẹ̀ lójú ẹ understand wípé respect làwọn èèyàn fún yín ẹ fira yín sípò respect àwọn èèyàn máa respect yín tẹ bá tẹ́ra yín ọ máa tẹ́ yín a máa wọ́ yín lẹ̀ tuurutu ẹ ṣáàjà máa wo ibi tó máa já sí.